ọkọ mi ti fẹ́ fi lílù pa mí, adájọ́ ẹ tú wa ká. Ka-Ayisat ló sọ bẹ́ẹ̀. Àwọn àgbà bọ̀ wọ́n lọ́rọ̀ tó ń pa olóko lẹ́kún ní àparò fi ń ṣẹ̀rínrín. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ rí nílé ẹjọ́ kọ̀kọ̀kọ̀kọ̀ kan tó wà lágbègbè Màpó nílùú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 4 oṣù kẹjọ ọdún 2023 yìí, nígbà tíyàwó ilé kan abilékọ Ka-Ayisat ń rojọ́ ohun tójú rẹ̀ rí lọ́dọ̀ ọkọ tó bímọ 3 fún. Ka-Ayisat ń bẹ adájọ́ ilé ẹjọ́ náà, onídàájọ́ SM Akíntayọ̀, pé kó bá òun tú ìgbéyàwó ọlọ́dún gbọọrọ tó wà láàrin òun àti ọkọ òun Tajudeen ká, kí adájọ́ sì fààyè gba òun láti máa ṣètọ́jú àwọn ọmọ àwọn lọ. Bẹ́ẹ̀ ló ní kí wọ́n pàṣẹ fọ́kọ òun láti máa san owó oúnjẹ àwọn ọmọ náà àtàwọn ohun mìíràn tí wọ́n bá nílò nígbà gbogbo. Nígbà tó ń ṣàlàyé ìdí tó fi fẹ́ kọ ọkọ rẹ̀ sílẹ̀, ìyáálé ilé yìí sọ pé bí aṣọ òfì lọ́kọ òun máa ń lu òun nígbà gbogbo tíjà bá dé láàrin àwọn. Ìyà náà sì pọ̀ débi pé ara òun ti kọ̀ ọ́ báyìí. Yàtọ̀ sí pé ọkọ mi máa ń lù mí bíi bàrà nígbà gbogbo, ìgbà kan wà tó wá ká mi mọ́ ṣọ́ọ̀bù tí mo ti ń tajà, ó wá kó ọjà àtowó ọjà tí mo ti tà lọ́jọ́ náà lọ. Kì í ṣojúṣe rẹ̀ nínú ilé. Èmi yìí kan náà ni mò ń dá gbọ́ gbogbo bùkátà ilé. Ẹ bá mi kìlọ̀ fún pé kó má dé sàkáání mi mọ́ rárá, mi ò fẹ́ rí i. Inú rẹ̀ ń bí mi. Èrò ọ̀tọ̀ ló wà lọ́kàn mi nípa ìgbéyàwó, ṣùgbọ́n nígbà tí mo fẹ́ ọkọ mi tán ni mo tó mọ̀ pé ọjà òkùnkùn ni wọ́n ń pè ní ìgbéyàwó. Lóòótọ́ a ṣègbéyàwó ìbílẹ̀, ọkọ mi sì san náírà 3 péré gẹ́gẹ́ bí owó orí mi fáwọn òbí mi. Mo ti bímọ 3 fún un, ṣùgbọ́n látìgbà tí mo ti kó délé rẹ̀ kò sí ìgbádùn kankan fún mi. Ṣé ni mò ń ṣiṣẹ́ bí akúra láti ṣètọ́jú àwọn ọmọ wa. Nígbà tí wàhálà náà fẹ́ pọ̀ jù ni mo kẹ́rù jáde nílé fún un, tí mo sì lọ gba ilé sílùú Ìbàdàn. Kò rọrùn fún mi lákòókò yìí láti máa ṣètọ́jú àwọn ọmọ wa mẹ́tẹ̀ẹ̀ta, pàápàá jùlọ ètò ẹ̀kọ́ wọn. Ẹ jọ̀ọ́ Olúwa mi, ẹ sọ fún un pé kó máa ràn mí lọ́wọ́ lórí àwọn ohun gbogbo táwọn ọmọ wa bá nílò. Bẹ́ẹ̀ ni Ka-Ayisat ṣe bẹ̀ adájọ́. Nítorí pé ọ̀gbẹ́ni Tajudeen tí í ṣe ọkọ Ka-Ayisat kò sí nílé ẹjọ́ lọ́jọ́ yìí ló mú kí adájọ́ ilé ẹjọ́ náà, abilékọ SM Akíntayọ̀, sún ìgbẹ́jọ́ síwájú tó sì pàṣẹ fún akọ̀wé ilé ẹjọ́ ọ̀hún láti lọ fún ọkọ Ka-Ayisat ní ìwé ìpẹ̀jọ́ kó lè yọjú sí kóòtù. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.